A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Awuyewuye bẹ́ sílẹ̀ ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá lónìí ọjọ́ Ìṣẹ́gun nígbà tí adájọ́ James Ọmọ́tọ́ṣọ̀ fa agbẹjọ́rò ọlọ́pàá fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC látàrí wípé ó ṣíwèé ìgbẹ́jọ́ oníkókó 8 ìwà ọ̀daràn tako Sínátọ̀ Stella Oduà láìsí ìbọwọ́lù láti ọ̀dọ̀ àjọ EFCC. Ìròyìn jáde lánàá wípé ìjọba àpapọ̀ ṣe àfisùn ẹ̀sùn oníkókó 8 tako Oduà ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá. Lára àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án nípasẹ̀ àjọ EFCC ni wípé aṣòfin àná náà ṣe àwáwí wípé ìwé-ẹ̀rí agùnbánirọ̀ òun ti sọnù. Nínú àkọọ́lẹ̀ ilé-ẹjọ́, ìpẹ̀jọ́ yìí wáyé ní ọjọ́ 26 oṣù kẹfà ọdún yìí ní ilé-ẹjọ́ gíga nípasẹ̀ Ochugwu Ọ̀gbẹ̀ àti Ibrahim Mohammed láti ẹ̀ka òfin iléeṣẹ́ EFCC ìpínlẹ̀ Edo. Ní oṣù karùn-ún ọdún yìí ni wọ́n rí ìwé kan pẹ̀lú àkọlé iléeṣẹ́ agùnbánirọ̀ tí ó sọ wípé Oduà kò parí iṣẹ́ agùnbánirọ̀ ọdún kan rẹ̀ nígbà tí àwọn ẹgbẹ́ kan Concerned Anambra North PDP Stakeholders lọ ṣe ìwádìí láti ìpínlẹ̀ Anambra. Àjọ náà sọ wípé Oduà bẹ̀rẹ̀ iṣẹ́ ìsìnlú NYSC ní ọdún 1982 ṣùgbọ́n ó sá lọ àti wípé ó pàdé àmọ̀pọ̀ pẹ̀lú mínísítà àtijọ́ fún iléeṣẹ́ ọkọ̀ òfurufú láti dojú ọ̀rọ̀ náà bolẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Anambra akàwégboyè Chukwuma Soludo ti fi ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ dá ọ̀dọ́bìnrin Nkechinyere Ume tí ó gbégbá orókè jùlọ nínú ìdánwò Unified Tertiary Matriculation Examinations ti ọdún yìí. Soludo ní ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìkéde ọ̀dọ́bìnrin náà láti ọ̀dọ̀ àjọ JAMB tí àpapọ̀ èsì ìdánwò rẹ̀ jẹ́ 360 nínú ìdánwò. Gómìnà náà kú oríire nínú àtẹ̀jáde tí akọ̀wé rẹ̀ Christine Aburime gbé jáde lónìí. Ó ní ọ̀dọ́bìnrin náà mú iyì bá ìpínlẹ̀ Anambra. Lẹ́yìn náà ni ó wá dá lọ́lá pẹ̀lú ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ nínú iṣẹ́ tí ó bá yàn láàyò ní iléèwé gíga ifásitì Odúmẹ́gu Ojukwu ní ìpínlẹ̀ Anambra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ elétò ìkànìyàn National Population Census NPC ti kéde wípé àwọn kò gbànìyàn síṣẹ́ lọ́wọ́ yìí. Iléeṣẹ́ NPC ṣe àfihàn yìí látàrí ìdáhùn kan lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Twitter níbi tí wọ́n ti ń kí olùwáṣẹ́ kan kú oríire ìgbàsíṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ NPC. Nínú àtẹ̀jáde NPC, wọ́n ní àwọn fẹ́ fi àsìkò yìí sọ fún ará ìlú wípé àwọn kò gba ẹnikẹ́ni síṣẹ́ ní sáà yìí. Àwọn ti parí gbogbo ètò ìgbanisíṣẹ́ kí wọ́n tó sún ọjọ́ ìkànìyàn síwájú. Ọjọ́ ìkànìyàn tí wọ́n fi sí ọjọ́ 3 àti ọjọ́ 7 oṣù karùn-ún ọdún yìí ni ààrẹ àná Muhammadu Buhari sún ọjọ́ rẹ̀ síwájú. Ààrẹ Tinubu ni yóò ṣe ìkéde ọjọ́ ìkànìyàn mìíràn. Alága fún àjọ elétò ìkànìyàn Nasir Kwara ló sọ eléyìí di mímọ̀ fún àwọn akọ̀ròyìn ilé agbára ní Ọjọ́bọ̀ tí ó kọjá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga kan ní ìlú Àbújá ti ṣe ìdádúró lórí ẹjọ́ tí ẹnìkan pè tako agbẹjọ́rò àná fún ìjọba àpapọ̀, adájọ́ Abubakar Malami, látàrí wípé ó fi ipò rẹ̀ tàbùkù sí ẹ̀tọ́ ọmọnìyàn. Adájọ́ Olúyẹmisí Adélàjà sún ìgbẹ́jọ́ náà síwájú gẹ́gẹ́ bí ó ṣe darí gbogbo ìwádìí lórí Malami kí ó bá lè rí àyè wí àwíjàre. Ó ní kí wọ́n kó gbogbo ẹ̀rí wá sí ilé-ẹjọ́. Ìpẹ̀jọ́ yìí ni ó ń béèrè fún bílíọ̀nù kan náírà gẹ́gẹ́ bí owó ìtanràn fún arákùnrin oníṣòwò ilẹ̀ òkèèrè tí í ṣe abánikọ́lé Ọ̀gbẹ́ni Cecil Osakwe. Nínú ìwé ìpẹ̀jọ́ rẹ̀ nípasẹ̀ àwọn agbẹjọ́rò tí Victor Giwa darí ni ó ti sọ fún ilé-ẹjọ́ wípé Malami lo ipò rẹ̀ láti fi yọ̀ǹda ilé oníyàrá 3 onípele 2 2 units of 3-bedroom flats
nínú àwọn dúkìá Ọ̀sàkwé fún arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Asabe Waziri ní èyí tí òṣùwọ̀n ilé náà tó $140 mílíọ̀nù. Ó ní bákan náà ni Malami lo ipò rẹ̀ láti fi dá sí aáwọ̀ àárín òun àti Waziri nípa fífi àwọn ẹ̀ṣọ́ aláàbò ṣẹ̀rùbà á ní gbogbo ìgbà. Ó ní èyí lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn òun. Ìdí nìyí tí ó fi já ìwé ìpẹ̀jọ́ fún Malami lẹ́nu iṣẹ́ rẹ̀ àti òun tìkára rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Iléeṣẹ́ aláàbò Tantita Security Limited àti NNPCL ti dáná sun ọkọ̀ àgbá epo tí lítà rẹ̀ jẹ́ 150,000 litres epo rọ̀bì tí wọ́n jí ní ìpínlẹ̀ Delta. Ọkọ̀ yìí ni a gbọ́ wípé ó jẹ́ ti iléeṣẹ́ Holab Maritime Services Limited. Wọ́n ní ọkọ̀ yìí ń gbé epo rọ̀bì bọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilẹ̀ Cameroon nígbà tí wọ́n rá a mú pẹ̀lú òṣìṣẹ́ ilẹ̀ Nàìjíríà 11 àti ará ilẹ̀ Ghana kan lórí omi ní ọjọ́ Àbámẹ́ta tí ó kọjá. Alákòóso fún iléeṣẹ́ aláàbò Waredi Enisuo nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn akọ̀ròyìn sọ wípé àwọn tètè gbé ìgbésẹ̀ láti run ọkọ̀ àgbá epo náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.